bàbá lọ àdé tìrẹ̀kẹ́ bàbá lọ àdé kódékódé kódékódé là ń takò tó bàbá lọ àdé ojú yín kò ní fọ́ òye ojú yín kò ní fọ́ o ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń fẹ́ tètò wá ètò wa Ṣòwédì tán o ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń wo ètò yìí o ojú yín kò ní fọ́ o. ẹ tún kú lélò ní o gbogbo ọmọ kóòtù òjíire bí ara ò le bí o ara ó máa le a kì í bọ́kùnrùn ẹyẹ lórí ìtẹ́ o ara ó máa le àwa láàmọ̀ wá ẹ̀yin láàmọ̀ bá àwa náà tún ni o lórúkọ iléeṣẹ́ wa lálùbáríkà ní AA Ajibola Global Ventures Limited àtúntì dé bá àti dé o ní mi ní bàbá lọ àìdé àti lọ́njẹ̀jọ àtúntì padà dé àwa ni àwa náà sì kọ́ o Elédùmarè ló ń fún wa ṣe ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ ibi tẹ́ ti ń wò wá yìí o lágbára lọ́wọ́ Ọlọ́run owó tẹ́ fi máa ra tí ẹ fi máa wò wá Elédùà ò ní fi wọ́n yín o ojú yín ò ní fọ́ láfíánù yín ò ní daṣẹ́ lẹ̀ pé ẹni kí ni wọ́n ń pè ní láfíánù etí wa yìí ni àwọn àgó ti yá àwọn àgbàlagbà ṣùgbọ́n torí àwọn ọmọ kéékèèké etí ní jẹ́ láfíánù o kò ní daṣẹ́ lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé onírìnkìrìndò ń lè mi mo sì máa ń tẹ̀lé ọgbọ́n káàkiri kí n fi kún tinú mi mo mà tún lọ ọ́bì kan lẹ́nu kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni o mo bá gbọ́rọ̀ kan bẹ̀ mo bá ta kókó ọ̀rọ̀ méjì aṣọ mo wá gbalé bàbá mi òye làgbà wò mo lọ bá wọn lé ó ní bàbá mi mo mà tún dé ó ní yẹ̀rù arí ọmọ ní bẹ́ẹ̀ ni o ohun tí òye mi ẹ̀yin lẹ́ni máa wá ó ní bẹ́ẹ̀ ni bàbá ní bóun náà ṣe pa wọ́n ní àṣàgbàgùọ̀ ó gbọ́mọ ọ̀yẹ̀lẹ̀ òkòkó inú ewúrẹ́ ń dùn ọ̀yẹ̀lẹ̀ òkòkó ní kéwúrẹ́ ó yọ ọmọ níwọ̀nba ṣe bọ́dún fákùrẹ́ bété bàbá kọ̀ wá yé mi tó kí ni ń jọ́ yẹ̀lẹ̀ òkòkó gan kí ni ń já ká ewúrẹ́ ṣé ewúrẹ́ a máa jà ká ni bàbá ní ọ̀kárì ọ̀yá jókòó kọ́ máa gbọ́ wọ́n ní ọ̀yẹ̀lẹ̀ adìẹ ní jẹ́ bẹ́ẹ̀ adìẹ sábòdìẹ wọn ní bẹ́ẹ̀ ni ó ń lọ yẹ̀lẹ̀ ọmọ tó bí ní jẹ́ òkòkó ó ní ó rí i pé bí adìẹ bá pamọ́ tó bá fẹ́ oúnjẹ fún àwọn ọmọ rẹ̀ tẹnu rẹ̀ tí ìrànlẹ̀ dáadáa ọ ní jọ́mọ̀ sí kó 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 bàbá ní àwọn ọmọ òun ní òkòkó mo ní bàbá mo ló yé mi àgbà ò ní tán lórílẹ̀ wọn láṣẹ wọn ní ọ̀yẹ̀lẹ̀ òkòkó nù àṣàgbàgùọ̀ tó ń wí àṣà ni kò sí lóhùn kan méjì tí máa jẹ ju ọmọ adìẹ lọ orí òkè ní sí máa wà yóò máa sọ ọmọ adìẹ ńlẹ̀ tó bá ti rí ilé tó wù yóò bẹ̀rẹ̀ yóò gbé kánmọ́ ó ní bàbá àká ewúrẹ́ ńkọ́ mo mọ̀ pé mo mọ̀ ráwọn ewúrẹ́ tí máa rìn káàkiri èwo tó ń lé àká ewúrẹ́ olóòṣèun àká ewúrẹ́ ni ewúrẹ́ tó tóbi dáadáa tó ti bímọ tó tóbi ìyá ewúrẹ́ ni Yorùbá ń pè ní àká ewúrẹ́ bàbá ní níjọ́ kan ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ gbogbo àwọn ẹranko táwọn wò yìí adìẹ ní àkùkọ díẹ̀ ní àtàwọn nǹkan ìyókù abúlé ni wọ́n gbé pẹ̀lú olówó wọn tó ń tewúrẹ́ ṣùgbọ́n sórí àṣà kì í bá wọn gbé lábúlé òun ó mọ fò káàkiri ni tó bá tún ṣe sàásùn a tún lọ sí ìbàrà níbi tí lọ́mọ tí rèyẹ tí ó ti pààrọ̀ aṣọ náà fi ní pé àwòdì lọ́bàrà ó lọ́ọ́ rèyẹ tó bá yá yóò tún wá waṣọ míì tó bá ti á dé orí igi kan ni ó wà títí tí ó fi máa gún yẹ táṣọ rẹ̀ ó fi tó fò ìgbà náà ni ó wà máa ra dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ káàkiri yóò wà máa wá jíjẹ múmu kiri náà fi ní àwòdì lọ́bàrà ọlọ́ọ̀ rèyẹ ó bá ti padà dé ó da láṣọ tuntun ọlọ́rọ̀ kan wá ṣẹlẹ̀ bí àwòdì ṣe wà lórí igi ó ń fojú wo ilẹ̀ pé kí lòun ó jẹ bẹ́ẹ̀ ló tajú kán ìṣẹ́jú rẹ̀ ní
ọ̀yẹ̀lẹ̀ òkòkò fi pamọ́ tiẹ̀ tó ń kó káàkiri kòkó ní gbin lórí igi bí ọba wà. àwọn à ń wò ó ọwọ́ adijọ́ kan ló wò pé ó wá owó sùnsùnsùn ló bá rà bàgẹ̀bàgẹ̀ ló bá kí ọmọ adìẹ sẹ̀kán ló bá gbé odòrí igi. ọ̀yẹ̀lẹ̀ òkòkò ta pẹ́rẹ́pẹ́pẹ́pẹ́ ara rẹ̀ gbóná ó fò bàbàbàbàbàbà ọwọ́ rẹ̀ ò wá ba adìẹ bọ́wọ́ rẹ̀ bá tiẹ̀ bá ó ti sọ́ dìdàkudà ó dùn ó fò pẹ́rẹ́pẹ́ ọwọ́ rẹ̀ ò táṣà mọ́ ní wọ́n ń yọ̀ ewúrẹ́ bá ń dunnú pé ọlọ́run elédùà mú ọ wọ́n ti gbọ́ ọmọ rẹ̀ ewúrẹ́ kí ló dé kí ló ọ̀yẹ̀lẹ̀ òkòkò ṣe fún ọ tó fi ń yọ̀ torí pé gbọ́ ọmọ rẹ̀ ó lẹ́ ṣe ní bẹ́ẹ̀ làábì ni ó ní mo bẹ́ẹ̀ rántí olówó òun gbé bẹ́ẹ̀ gẹ́ ó gbé fóun pé kóun lè jẹ́ ó wá lọ sóko ó gbé sórí pẹpẹ ṣé ẹ sì mọ̀ pé òun ò lè fò gẹ́gẹ́ bí ọ̀yẹ̀lẹ̀ òkòkò wá lọ sókè ó fò pẹrẹpẹ sórí pẹpẹ ó wá tẹ àtẹ tí wọ́n fi gbé èèbẹ̀ òun sórí pẹpẹ ó wá tẹ̀ létí ní gbogbo èèbẹ̀ ẹ̀gẹ́ ń bá dojú délẹ̀ àfi wì nílẹ̀ gbogbo àwọn ewúrẹ́ yòókù òun tí wọ́n wà lábúlé tí wọ́n wà lábà tó jẹ́ pé kí ìṣolówó òun ní í sìn wọ́n gbogbo wọn wá jọ péjọ wọn wá jẹ èèbẹ̀ náà òun tó ń jẹ́ nǹkan ọ̀sìn fún olówó òun tó ń rí jẹ ń bẹ̀ kò ju kékeré lọ lòun wá ní sínú pé tiẹ̀ náà ń bọ̀ wá bá ọ àṣàgbàgbọ́ wá gbé ọmọ rẹ̀ ní ìsìn òun náà wá fò pẹ̀rẹ̀pẹ̀ tiẹ̀ náà ló déhùn wọn lọ bá mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé òfò ẹ̀mí ó yàtọ̀ sí òfò dúkìá ebi olówó rẹ̀ ó tún fún ọ léèbẹ̀ ẹ̀gẹ́ mi tó tún jẹ òun tí ò wá ní rọ́mọ rẹ̀ ńkọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ o àyè fi nǹkan yọ ni òwe tó pa fún ọ jẹ́ kó yé ọ ó ní kò sí ní tí ó ṣẹlẹ̀ káwí àfọ̀ káfọ̀ káwí kò jìnnà sásìkò náà ńlọdún bá bá pé ṣe é sì mọ̀ pé nílẹ̀ Yorùbá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe àtà ewúrẹ́ tó ti bímọ dáadáa ni wọ́n fi bọ́fá ònífá máa gbà ẹran dúdú tó tóbi dáadáa dópin òní wọ́n máa pa á fún fatifá máa jẹ kò pẹ́ kó jìnnà lọ́dún fá bá pé ni olówó rẹ̀ ni wọ́n bá wá bá olówó tí ń sin ewúrẹ́ pé ọ̀dà a fẹ́ ra ewúrẹ́ ló bá mú okùn ló bá fi sí lọ́rùn ló fà lé onífá lọ́wọ́ ni wọ́n bá mákè ewúrẹ́ wọn bá ìbọ̀fá ṣe é wá rí ẹni tí ń yọ̀yàn ònù o ẹ̀mí tiẹ̀ ti lọ ṣé bóun tiẹ̀ sì tún yé ẹyin mi èyí tó ti wá bá lọ ńkọ́ ni Yorùbá fi sọ pé a kì í fi àfi ifá burú yọ̀yàn bí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ẹ jẹ́ ká kẹ́dùn rẹ̀ torí pé ẹni tí ò tí ì kú kò mọ kú tí ó pa òun. mo ní bàbá ẹ ṣe àṣàgbàgùọ̀ ọgbọ́mọ ọ̀yẹ̀lẹ̀ òkòkò inú àkà ewúrẹ́ ń dùn ó ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀yẹ̀lẹ̀ òkòkò ní kọ́ yọ̀ mọ́ ń bà o torí pé ọdún fáná kù rèébété. àgbà ò ní tán lórílẹ̀ o eléyìí tá a rí lónìí náà nù o kélédùà ọmọ gbọ́n ìdọ̀tí sí i nítorí wárí nù kélédùà ọmọ gbọ́n ìdọ̀tí sí i. lórúkọ iléeṣẹ́ wáyé Ajíbọ́lá Global Ventures Limited ńlá fi ń kí yín. ní bí wúrẹ́ bá jẹ tán tó bá yó amóhùnnílẹ̀ kó tó máa lọ àgùntàn mẹ̀mẹ̀ tó bá ṣalẹ̀ jẹ́wé ọdọ́ tán òun náà amóhùnnílẹ̀ kó tó máa lọ bọ́mọ elépo bá lọ sọ́jà tó bá ń ṣẹ́rí padà sílé òun náà amóhùnnílẹ̀ kó tó máa lọ alọ́mọ elépo ń lọ lé lónìí kẹ́ ẹ̀ mọ́ bá a dárò ìyẹ̀rú ọ̀kí mo fẹ́ mọ́ lọ sí ibùgbé mi nítorí àwọn ènìyàn mi. ǹjẹ́ ọpẹ́ ní fẹlẹ́dùmarè ọba ìyanu táṣetó tèmi tó yọrí pérégedé o gbogbo olólùfẹ́ ètò wa ṣòwédì tán o ó dìgbà kan náà ká tún fi rè pàdé o ọba elédùmarè kò ní jẹ́ ká ṣúra wa o ètò yìí àwa la ó máa ṣe ẹ̀yin lẹ ó máa gbé tó wa àtàwa tá ń ṣètò àtẹ̀yìn tẹ́ ń gbé tó tiwa ìpàdé wa kò ní í ràn mú o àbọ̀ ló mọ̀ dá o ó tún dọjọ́ mẹ́jọ o ká tó wa máa lọ. òwe tí a pa lónìí ẹ bá ń fi dáhùn wa sí abẹ́ ètò yìí gangan ẹni bá ti lè gbà á iléeṣẹ́ yé Ajíbọ́lá Global Ventures Limited wọ́n ní ẹ̀bùn ràbàǹdẹ̀ tí wọ́n gbé fún wọn ẹ mọ̀ pé òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wá kí ló wí ọ náà Yorùbá sọ pé a kì í torí pé ẹ̀fọ́ fẹ́ tán láwo ṣe mẹ̀fọ́ ẹ̀yin náà ti jẹ̀fọ́ rí
ọmọ tí ń wò mí yóò ti jẹ̀fọ́ rí iná ti jẹ̀fọ́ àwọn náà sì máa jẹ́ ó sì á dá lórí ọkà púpọ̀ ìbá àsọkà aláfún ìbá àsọkà dúdú ọ̀dà kéèyàn jẹ láàárọ̀ fàìfàì tọmọ ìyẹn wọ báyìí. Yorùbá wa ní a kì í torí pé ẹ̀fọ́ fẹ́ tán láwo ẹ parí òwe hùn tẹ́ ẹ bá ti lè mọ̀ ẹ bá ti lè kọ́kọ́ gbà á nígbà tí àwọn elétò wa tán bá tu wò ẹni bá ti kọ́kọ́ gbà á òní ò jẹ ẹ̀bùn iléeṣẹ́ wa o tó bá dijọ́ mẹ́jọ. Òwe tá a pa níjẹ̀jọ ẹ jẹ́ ká tú lónìí. Mo sọ dáhùn wípé aṣúfèé yí àgbàdo lẹ́sẹ̀ ààlà mo ní kí wọ́n parí òwe náà. Yorùbá ní aṣúfèé yí àgbàdo lẹ́sẹ̀ ààlà tí ò bá farajolè tí ì bá aṣọlè àsìjò lóko fúnra rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa aṣúfèé yí àgbàdo lẹ́sẹ̀ ààlà tí ò bá ṣọlè àsìjò lóko fúnra rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹni tó gbé àgbàdo sóko ọkàn rẹ̀ ó balẹ̀ tó bá fẹ́ máa yà àgbàdo rẹ̀ inú rẹ̀ ó dùn pàgbàdo mi yọ ọmọ ó lè máa súfèé kó máa fi dára rẹ̀ láyà wípé àgbàdo mi yọ ọmọ dáadáa gbọ́ ọmọ pọ̀n yóò mọ̀ súfèé tí inú rẹ̀ ó máa dùn pé wọ́n palu náà lónìí tí wọ́n jẹ. Ṣùgbọ́n olè náà tó fẹ́ jalè òun náà lè súfèé tí ó mọ̀ súfèé tó bá ti gbọ́ kẹ́rẹ́ ẹsẹ̀ ní òwò bẹ̀ pé ó dàbí ẹni pé ilẹ̀ ti fẹ́ mọ́ bá òun ní ó bá fi rege. Ní Yorùbá fi ní aṣúfèé yí àgbàdo lẹ́sẹ̀ ààlà tí ó bá ṣọlè ajẹ́ni tó lóko fúnra rẹ̀. Bó ti rí nù kò jẹ́ bó ti jẹ́ o a tún padà wá ń jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o láfíàánù yín tẹ́ fi ń gbọ́ wá kò ní di lágbárí yín ẹ lè máa ṣe o owó tẹ́ fi máa wò wá kò ní wọ́n yín o kò jẹ́ bó ti jẹ́ lọ́sẹ̀ yìí ire o ire kàbìtì.